mo kí yín ó ń gbóná ó ń yeruku lálálá ó ń gbóná ó ń yeruku làlàlà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá ní ìlú Mọdákẹ́kẹ́ ní Ward 10 òun ni àwọn agbófinró àwọn ọlọ́pàá ni wọ́n ti kó gbogbo àwọn èròjà ètò ìdìbò ni wọ́n bá palẹ̀ rẹ̀ mọ́ ẹ̀gbọ́n náà kí ni wọ́n fẹ́ lọ fi ṣe. ọlọ́pàá ṣe máa yin tí a gaàsì wọ́n gbé kí nílẹ̀ jáde wọ́n fi ọpẹ́ màtíríà tán tó wọ́n mọ́ta máa yin tí a gaàsì wọ́n tún kọ́ màtíríà lọ sọ fún ọmọ ní o sọ fún ọmọ ní ẹ̀yin ọlọ́pàá. This is Modayeke Wote, come and see useless policeman ọmọ lórí burúkú sọ fún ọdún mọ́tò ọgbà yìí ni o. This is their face. Boko ọmọ lẹ́ni o useless people àwọn yìí tí a gà sáwọn èèyàn kò sí já kò sí kankan o kò sí já kò sí kankan o gbogbo àwọn campus gbogbo àwọn àjọ gbogbo wọn ti sá lọ wọn ti gbé mọtìrì àga àtẹtì everything ò sí calm àwọn olórí burúkú àwọn ẹni òfò ẹ ti gbà bọ̀dẹ̀. àwọn kan sọ wípé ẹ fi wọ́n kalẹ̀ níṣẹ́ ni wọ́n fẹ́ lọ mọ́ fi dìbò nínú kọ̀rọ̀ yàrá ẹ̀gbọ́n náà kí ni èrò tiẹ̀ fi sí abala àríwísí Ìbà Fólú Èjìrẹ́ ló kọ mi o ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá nìran mi Yorùbá dùn kódà ó dùn bí àgbàyàn.